ṣe bí bá ti lọ bọ́lọ́run dáadáa ni onísúfí ń ṣàṣìkárù ó fẹ́ rọ́dọ̀ ọlọ́run wọ̀ ìwọ onísúnà náà sọ wípé bẹ́ẹ̀ ànábì tí ẹ ṣe ò ní kọjá bẹ́ẹ̀ ìwọ náà fẹ́ bá ọlọ́run láti kí ló wá fa ọ̀tá bí yìí ó bá tẹ̀ kọ́mẹ́ǹdì èèyàn wípé tòun ti fanfa tá a jọ ń ṣe yìí gbogbo yín wá jáde àárí èèyàn kan nínú onísúfí tó sọ pé Abu Sufyan oníbídíà ni ọmọ ẹbú ni igbá kan ni kò sí nínú onísúfí kan tá a bá rí nínú ẹ̀yin tẹ́ ẹ pera yín ní alùsùnà yín náà láti rí láwọn jàbàtíyà béèyàn ó bá tẹ̀ kọ̀ndẹ́ẹ̀mù ikú Afa Lukman Abu Sufyan al-Alma'i ara ẹ̀yin onísúnà yín náà láti rí kìí ṣàrò ó lè rí onísúfí kan tó jáde tó wá sọ pé kò lè bálìkì àmọ́ dáadáa ó sọ̀rọ̀ Sheikh Ibrahim bákan ó sì sọ̀rọ̀ Sheikh Ibrahim dáadáa. Afa Lukman Abu Sufyan ó sọ̀rọ̀ àwọn Tìjàníyà dáadáa ó sọ̀rọ̀ àwọn àfa àwọn dáadáa àmọ́ gbogbo èèyàn wò wípé mimbabi ijtihad ni ìgbìyànjú ẹ̀ tó ṣe ohun tó ń gbọ́yé ń pa ẹ̀ ló sọ lára àwọn tó yẹ kán mẹ́ kó bò ó òun làwọn onísúfí gbọ́n fàdúrà ránṣẹ́ sí ni torí wípé wọn ò ṣàbòsí fún wọ́n mọ̀ wípé ń ṣe dáwà bó ti lágbára mọ́ wọ́n mọ̀ wípé ń ṣe dáwà bó ti lágbára mọ́ yàtọ̀ sí pé ń ṣe dáwà wọ́n mọ̀ wípé mímọ̀ wà lára ẹ̀ wọn ò ṣàbòsí fún ẹ̀yin lẹ́yìn máa ń ṣàbòsí ẹ̀yin sàlàfíyà yìí ẹ̀yin ni virus tẹ́ ẹ̀ máa ń ṣàbòsí ọmọ ẹlẹ́nu wọ́tọ̀wọ́tọ̀ kan tí máa ń bú gbogbo àfáà àti gbogbo yín náà mọ̀ tó ń blọ́ọ̀gì kiri yẹn tó ní péjì kan àlìyẹ̀kín kìnnìkan gbogbo yín náà mọ̀ ẹ dá mi lóhùn ta ló mọ kéwú rí lójú ọmọ ẹ̀ ta lẹni tó mọ ẹ̀sìn lójú ọmọ ẹ̀ kó sì máa rí òdodo lọ báyìí yóò máa pè ní irọ́ ẹ̀yin lẹ́yìn èyí gbà ta ló gba mùdírù mẹ́kàzì láàfáànú gbogbo yín gbogbo ẹ̀yin sàlàfíyà yẹn àti èyí tó gba mẹ́kàzì kọjá àti èyí tó gba bòmíì kọjá ta ló gba mùdírù mẹ́kàzì láàfáànú gbogbo yín ẹ̀yin lẹ́yìn máa ń bo òdodo mẹ́lẹ̀ tí ẹ bá ti ní ìtìláàfù pẹ̀lú èèyàn kan ó gbọ́dọ̀ bí àdáwà ni bó ti wá rí ohun tó náà ààrò ní súfì kan tó wá jáde lára ẹni tí Abu Sufyan bú dáadáa làfáà jákèmálì wà ó sì lọ ṣe àfáà náà dìde wọn lọ ṣe tanzia lọ́dọ̀ wá lílọ àfáà náà wọ́n ṣe wáàsí wọ́n ṣàdúà ta ló ń ṣe súnà lára ẹni táfà náà bú dáadáa lọ́pọ̀lọpọ̀ ọgbà jákèmálì igbá kan jákèmálì awo kan wà máa zalik àfáà náà wò ó torí wípé tá a bá gbọ́ra wáyé láká yóò mẹ́ jura wọn lọ àgbọ́ yóò mẹ́ jura wọn lọ a sì máa rí nǹkan ojú wo mẹ́ tó tíra jura wa lọ a sì máa rí rírí ayé jura wa lọ a sì mẹ́ rọ́jọ́ wájú lódì wọn bí láká yóò wá bá ṣe wà wípé báyà ti ń lo ẹni kí ni ó padà bí jura wa lọ a máa influence fatiwa environment a máa influence fatiwa àsìkò tá a bá wà ó máa influence fatiwa tá a dà so gbogbo nǹkan wọ̀nyí kò sí lọ́dọ̀ tí yín lẹ́yìn tẹ́ ń jẹ́ sàlàfíà yìí one way traffic ní ẹjọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ 300-400 years ago nìkan lẹ fẹ́ mọ fàtiwálé kò sí possible tí ẹ̀sìn yẹn bá yé yín lóòótọ́ o àwọn àfa aládìsí nu yín o àfa alákìídà nu yín o àfa òní falsafa nu yín o gbogbo yín àfa òní tẹ̀síìrì nu yín tí ẹ̀sìn bá yé yín tó sì ta yín lára ẹ gbọ́dọ̀ máa wo bó o ni wọ́n ti lò ó lánàá kí ló bí lénìí bá a ti ń lo èní kí ni ó bí lọ́la kò sí lára yín káfà náà wá jáde pé wọn lè ṣàdúrà fún ní súfì àwa béèrè pé kí ló ní súfì ń ṣe wọ́n ṣe bọ́ ń kó tàwọn àyà náà al-Qur'an wọ́n kó tàwọn àyà dáadáa náà al-Qur'an wípé inú suratu Tawbah istaghfir lahum bismillahir rahmanir rahim istaghfir lahum aw la tastaghfir lahum in tastaghfir lahum 70 marra falan yaghfir Allahu lahum
ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. fún ká má tẹ̀ sọ́pá fa mùsùlùmí tí orí ẹ̀ pé, mùsùlùmí tí orí ẹ̀ kọ́kọ́ pé ná, torí pé èèyàn kan ń ṣe tasawuf, kó kọ́kọ́ kó ti àyà yìí pé òun là fi lè ṣàdúrà fún wọn. ṣe rí i pé làákàyè irú ẹni bẹ́ẹ̀ ti jìnnà, làákàyè ò sí láàrin àwọn alààyè mọ́ rárá, làákàyè kò sí láàrin àwọn alààyè mọ́ rárá. àyà yìí àyà 80 nínú Suratu Tawbah tá a bá lọ wò láti ibi títí ń bọ̀ bí àyà 73 níbi tó lọ ní ya ayyuhan nabiyyu jahidil kuffara wal munafiqin, jáwọn kèfèrí àtàwọn munafiqin ní lógun. wagluz alayhim, ọlọ́ni mẹ́dẹ̀ fún wọn rárá. wa ma'wahum jahannam, torí ibi tí wọ́n padà sí nínú jahannam ni wa bi'sal masir. ìyìn ń burú níbùpadà sọ̀kalẹ̀ sí fún yàn, níbùpadà sí fún yàn. lọ́lọ́run fi ń sọ bọ̀ nípa wọn, àwọn tí wọ́n máa bínú tí nǹkan ò bá tẹ̀ wọ́n lọ́wọ́, tí wọ́n máa sọ nǹkan míì, àwọn tí wọ́n máa ṣe àwọn tí wọ́n máa ṣe gbogbo ẹ̀, lọ́lọ́run fi ń tó bọ̀ ló fi débi àyà yìí. láàfáà o, àfáà ló pera ẹ o, àfáà òun ló pera ẹ, òun náà ló ń sọ̀rọ̀ sáré. wọ́n faṣọ sí sáré, wọ́n ṣe kí ni, and so what? sáré bàbá rẹ ni. mo sì sọ nìkan nínú àwọn fídíò mi pé ibi tán sí ànẹ́bì sí sallallahu alaihi wasallam, ilẹ̀kùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ló wọ ọbẹ̀ náà. bábù tahajjud wà, bábù Fatima ó wà, bábù Aisha ó wà, bábù Tawba. àwọn ilẹ̀kùn 4 náà nù ni. wọ́n á sì máa change àwọn aṣọ ọbẹ̀, wọ́n á máa pè ń gilfa àbí kán pè ń kíṣúwà, wọ́n máa change aṣọ ọbẹ̀ ní gbogbo Ramadan. kí ló rí sọ sí yẹn? ẹbọ ni. kí sàárè ẹni tó kú dẹ̀tí kán tún bẹ̀ ṣe ó sọ̀rọ̀ ẹ̀dẹ́ lẹ́bọ. tó sọ̀rọ̀ ẹ̀dẹ́ lẹ́bọ ni. àbí báwo lẹ́yìn ṣe nábọ̀ ẹ̀kọ́ báyìí, báwo ni làákàyè yín ṣe kúrú báyìí? kí èèyàn máa sọ pé wọn gbọ́dọ̀ ṣàdúrà fún mùsùlùmí. ohun tó tẹ̀ mí lára gangan tí mo fẹ́ fi ṣe fídíò yìí ni òun ni pé ìsìláàmù ò rí bẹ́yìn wọ̀nyí ti rí. sàlàfíà ó gbọ́tọ̀, islam ó gbọ́tọ̀ ni. sàlàfíà ó gba ọ̀tọ̀, islam gba ọ̀tọ̀ ni. ìdí ni wípé gbogbo ohun tẹ́ ń takùn yẹn òun lẹ́yìn náà ṣe. gbogbo ohun tẹ́ ń pè bídíà yẹn òun lẹ́yìn náà ṣe. àwọn èèyàn fi yín lẹ̀ wọ́n wò yín. tó ráwọn ní súfí, ohun tó bá wọn, ohun tó mú múnú ọkàn wọn náà ni pé ìbádà làwa fẹ́ ṣe. àwọn ètò pínpín ẹ̀yin lẹ́yìn nìyín, ẹ̀sìn nìyẹn. kéèyàn kókó máa tọ́ pínpín ọmọ ilé àkejì náà, ṣẹ́sìn nìyẹn. ayé alákàlá tòkè yìí já wọn kèfèrí, já wọn mùnáfíkí lógun. ọjọ́ wo ni mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ nítorí ó ń ṣe tasawuf, ó ń sin lọ́hùn, ó ń ṣàzìkà, ọjọ́ wo ló di kèfèrí nítorí ń jókòó sí mọ́sálásí wọ́n ṣàzìkà, àbọ̀ jókòó sáàyè kan wọ́n ṣàzìkà, ọjọ́ wo ni wọ́n di kèfèrí? tí ò bá wá yí ẹ, tí ò bá yí ẹ, mo rí pé kò yí ẹ ni. ohun tí ò yí ẹ ká wá láàyè ẹ. àwọn èèyàn kójọ dáadáa tí wọ́n ṣàzìkà lójú ayé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, dáadáa tí wọ́n kójọ tí wọ́n ṣàzìkà. Ànábì wa Muhammad wọ́n ní kharaja ala halqatin min ashabihi. èé ṣàdísì dẹ̀ sí, ó wà nù sọ́yí Muslim, ó wà nù sọ́yí Sunanu Tirmizi, ó wà ń bẹ̀ wípé Ànábì jáde sáwọn kan tí wọ́n kó jọ náà àwọn sàábì ẹ̀. qala ma ajlasakum. Ànábì máa ń bi wọ́n, èwo lẹ jókòó tẹ̀ ń ṣe? qalu jalasna nadhkurullaha wa nahmaduhu ala ma hadana lil islam. àjòkó ni, kò sí nǹkan tá a jókòó tá à ń ṣe, à ń rántí ọlọ́run, nadhkurullah wa nahmaduhu, a sì ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ala ma hadana lil islam, ìpọ́ lọ́run fẹ́ sí islam yẹn mọ̀ wá. wọ́n jókòó, ànábì kọ́ ló pa wọ́n láṣẹ, ẹ̀mẹ́ẹ̀dì
ànábì kan ló sọ pé ó yẹ lọ jókòó ẹ kó jọ síbì kan fúnra ara wọn ni wọ́n rò ó ni wọ́n kó jọ ànábì wá jáde ó sì bá wọn bẹ̀ wọ́n ń ṣàzìkáàrù wọ́n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n wá ní àwọn dúpẹ́ àwọn sì rántí Ọlọ́run àwọn sáfọmọ́ fọ́lọ́run pé kó fẹ́sì Islam mọ̀ wá wa man nabihi alayna ibòmíì ó ní wa man nabika alayna ó fẹ́sì Islam tàwa lọ́rẹ ibòmíì sì gbé wáyé pé ó fi wà nẹ́bì tàwa lọ́rẹ ànábì sì ń sọ fún wọn pé Allahi ma ajlasakum illa dhaka ànábì ní sẹ́lẹ̀ fọlọ́run búra wípé torí nǹkan mi jókòó tó tayọ wípé torí ìrántí Ọlọ́run torí pé fẹ́ dúpẹ́ fọ́lọ́run torí pé fẹ́ ṣàfọ̀mọ́ fọ́lọ́run àti mẹ́ dúpẹ́ lórí kó fẹ́sì Islam táyín lọ́rẹ àti mẹ́ dúpẹ́ kó fèmí ànẹ́bì táyín lọ́rẹ lẹ́ṣẹ̀ jòkó àwọn sàbẹ̀ ní wallahi ma ajlasana illa dhaka wọ́n láwọn fọlọ́run búra àwọn torí nǹkan mi jókòó tó tayọ yẹn wọ́n sọ bẹ́ẹ̀ fún ànẹ́bì tán ànẹ́bì ní inni lam astahlifukum tuhmatan lakum ànẹ́bì ní mo ní kẹ́mẹ́ búra torí pé ń ṣe túmọ̀ sí yín o kì í ṣe pé ń kẹ́fìn kankan wípé ń fúnra wípé ń ṣe nǹkan mi walakin atani Jibril fa akhbarani bi anna Allaha yubahi bikum al-malaika ànẹ́bì ní àmọ́ bí tí mo wà ń Jibril wá bá mi ní wọ́n fún mi ní èrò wípé Ọlọ́run fi ń ṣe fáàrí sáwọn màláíkà bí ẹ ti kó jọ ohun tẹ́ ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tẹ́ ń ṣàṣẹ̀kárọ̀ tó bá ṣe lú ẹ̀ lójú ayé ànábì kí ló burú táwọn èèyàn bá kójọ tó máa ń ṣe záwíyá kí ló burú táwọn èèyàn bá kójọ tó ń ṣe kúkúrá tábà wí sẹ́wọ́n ní àwọn onísúfí orúkọ sálàfí tẹ̀yìn gan jẹ́ yẹn sàlàfíyà wàhábíyà jihadíyà nàìjíríyà tẹ̀ ń jẹ́ yẹn bídíà ni sàlàfíyà tẹ̀ ń jẹ́ yẹn sẹ́ mo challenge gbogbo alùsùnà wàlìjàmáà gbogbo sàlàfíyà yẹn ẹ̀pẹ̀rẹ̀ ayé ní alùsùnà wàlìjàmáà ẹ mú àyà kan wá nú alukur'an tó ní ẹ máa pẹ̀rẹ̀ ayé sàlàfíyà àyà kan tó ní ẹ máa jẹ́ wàhábíyà ẹ mú jáde àjẹpọ̀ ní bídíà lẹ́yìn náà kullu bid'atin dalalah wa kullu dalalatin fin-nar àjẹpọ̀ ọmọ ẹ̀nẹ́ lẹ́yìn náà tó bá jẹ́ pé nítorí àwọn èèyàn ṣe sálàfí ni ó sì ń sọ pẹ̀lú confidence tó pé àwọn onísúfí oníkèfèrí ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n tọ́ka ṣàdúà ajẹ́pẹ́tẹ́ yìí náà bá ti kú lẹ́tọ̀ọ́ kan ṣàdúà fún yín mà gbogbo sàlàfíà ajẹ́pẹ́ yìí náà deserve àdúà ẹni èpè ní ẹni táwọn èèyàn gbọdọ̀ mẹ́ ṣàdúà fún òun lẹ́yìn náà tó bá jẹ́ pé tíọ́rì yín tẹ fẹ́ lòun wípé gbogbo ẹni tí ó bá ti ṣe súfí kèfèrí ni orúkọ tẹ́yìn náà ń pera yín tẹ́lẹ̀ fọ́ọ̀mù ṣẹ́rìmẹ́sà kọ̀lílà ẹ̀yìn náà kèfèrí deserve kan ṣàdúrà fún yín nù kí ló dé ẹ jẹ́ kí Islam sinmi náà kí ẹ tó dé Nàìjíríà yìí Islam peacefully làwọn èèyàn ṣẹ̀sìn ẹdẹ náà lọmọ yóò dọ̀tá bàbá rẹ̀ ẹdẹ òun náà ni ẹ̀gbọ́n àtàbúrò wọn dọ̀tá ara wọn ẹbí ò lè ṣàṣepọ̀ mọ́ bísmìdì ẹ̀sìn wo ló ní kọ́ mọ́ ṣe pẹ̀lú bàbá kọ́ mọ́ ní àlàkọ̀ tó dáa pẹ̀lú bàbá rẹ̀ ẹ̀sìn wo ló sọ bẹ́ẹ̀ ẹ̀sìn wo ló ní a máa gé okùn ẹbí ẹ ṣàlàyé fún mi ẹ̀sìn wo ló sọ bẹ́ẹ̀ ẹ̀yin yìí náà lẹ́lọ́ fọmọ ọlọ́mọ lọ́kọ láì sáṣẹ bàbá rẹ̀ láì sáṣẹ ìyá ẹ̀mẹ̀lẹ́mẹ̀sìn irú ẹ̀sìn wo lẹ́mọ̀ kódà báwọn òbí rẹ̀ bá jẹ́ kèfèrí tí ò ní síyàn dá wọn kò ní sáṣẹ wọn bẹ́ẹ̀ ẹ̀ ń gbá ayá ọlọ́run létí tààrà fáńkì òhun nẹ́bí ìdí ayéhìnà ẹ̀ ń gbá létí tààrà tẹ́tẹ̀lé tó bá jẹ́ pé ohun tẹ́yìn gbé wá rèé ẹ̀yin sàlàfíà yìí tẹ́ pè lẹ́sìn àjẹpọ̀ mọ́ ẹ̀nẹ́ lẹ́yìn náà ẹ̀ lábàṣe kan tó dá àdúgbò tẹ́ wà àwọn èèyàn onísọ̀rọ̀ yín dáadáa bẹ́ẹ̀ ṣe wá sí mọ́sálásí wá sí tí ó máa bàdúgbò jẹ́ tí ó máa bàná jẹ́ tí ó máa ba gbogbo nǹkan jẹ́ òun náà lẹ́mẹ̀ṣe irú ẹ̀sìn wo nú kódà bí èèyàn bá ń ṣẹ̀sìn míì tó fẹ́ kó gba ìsìlámù ó dìgbà tó bá bú ẹ̀sìn ẹ̀ kó tó gbà ẹ̀yìn yìí náà ni ṣé báwọn bàbá wa wọ́n ṣẹ̀sìn àwọn ẹlẹ́bọ bẹ̀rù wọn lè gbójú wo ojú àfa kán nílẹ̀ Yorùbá yìí ẹ̀yìn náà lè dé lè faṣọ yìí yá mẹ́ gbogbo àwọn bàbá yẹn lára lẹ́lẹ́bọ fi ń jáde challenge àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí kí àwọn abìyín náà kí ni nǹkan tuntun tẹ́ rí ṣe sẹ́sìn
nǹkan tó tẹ́ rí ṣe sẹ́sìn òun náà ni kọ́ ọmọ má gbọ́ tòbí mọ́, kọ́ ọmọdé kó bẹ̀rẹ̀ àrífín ságbàlagbà. Gbogbo àwọn àáfàá ńláńlá tí wọ́n ti lọ kẹ́ bẹ̀rẹ̀ sí ní hánẹ́ fún wọn. Gbogbo àwọn ìmáàmù ńláńlá tí wọ́n ti lọ kẹ́ bẹ̀rẹ̀ sí ní pè wọ́n lẹ́lẹ́bọ, kẹ́ pè wọ́n lólóòṣà. Gbogbo àwùjọ tó ń tòrò tẹ́lẹ̀ kẹ́ sọ wọ́n dọ̀tá ara wọn. Gbogbo àwọn ilé kéwú tí ń produce àwọn àáfàá kẹ́ bẹ̀rẹ̀ sí ní fẹnu já wọn. Ohun tí sàlàfíà yín wà fún nìyẹn. Tí ì bá ṣe yín o, àá ṣe ní sàlàfíà 1990, sàlàfíà original. Ẹ̀yin nìkan yìí náà, ẹ̀yin lọ̀tá Sufi, ẹ̀yin lọ̀tá Tabligh, ẹ̀yin lọ̀tá Shia, ẹ̀yin lọ̀tá Ahmadiyya. Ọ̀tá tálẹ̀ tí ì jẹ́ tán, ẹ̀yin nìkan lẹ dá. Sàlàfíà yẹn sẹ́, mo nídìí àyà àbí àdíìsì o tá Ànábì ní ohun tẹ́ ẹ gbọ́dọ̀ mẹ́ jẹ́nu. Wàhábíyà àwọn òun ni kẹ́ máa jẹ́. Àmọ́ yín ni àmọ́ bẹ́ẹ̀ ti pilẹ̀ ni. Mo sọ ní program mi tí mo ṣe gbẹ̀yìn, odidi tíra ni, odidi tíra òun ni Fadaa'il Wahhabiyya, Adilla wa Wathā'iq òun ni. Ṣá àmọ́ yín ni, àmọ́ bẹ́ẹ̀ ti tó gbogbo ẹ̀ ní, àmọ́ ni. Àmọ́ bẹ́ẹ̀ ti ń lọ́ máwọn ọba láti fi gbéjọba ẹ̀sìn kalẹ̀ ni. Àmọ́ bẹ́ẹ̀ ti ń pa àwọn èèyàn, àwọn tẹ́ ẹ pa. Ṣé kèfèrí ni wọ́n? Ṣe báwọn mùsùlùmí nìyí náà ni. Àmọ́ yín ni. Gbogbo bẹ́ẹ̀ ti wáìpù àwọn ìdílé Ànábì kúrò ní Mẹ́kà. Ṣáàmọ̀ yín ni, ẹ̀yin ilẹ̀ wá fẹ́ píríṣì súnà. Ṣé ẹ fẹ́ràn ara alẹ́ Ànábì ni? Ṣé ẹ fẹ́ràn Sayyidina Ali ni? Ẹ fẹ́ràn Fatima ni? Ṣé ẹ fẹ́ràn Hassan àti Hussein ni? Ẹ nífẹ̀ẹ́ Ànábì. Bá a bá ń sọ pé Ànábì tá à ń dárúkọ Ànábì sallallahu alaihi wasallam, táwọn èèyàn pariwo sallallahu alaihi wasallam, ẹni bídíà ni ẹ̀yin pariwo. Ṣẹ́yìn èyí lẹ fẹ́ píríṣì súnà Ànábì fún wa láti bó síbó. Ẹ mà Ànábì. Muhammad bin Abdul Wahhab lẹ́mọ̀, ẹ mẹ́ Muhammad bin Abdullah. Muhammad bin Abdul Wahhab òun lẹ́mọ̀, ẹ mẹ́ Muhammad bin Abdullah. So ṣẹ́yìn ilẹ̀ fẹ́ júwe Ànábì fún wa. Ẹ̀yin Sàlàfíyà pààyàn yìí. Ṣé bá dáwọn Boko Haram? Àkídà tó láwọn ń lò, òun náà làkídà gbogbo àwọn àfáà àwọn Muhammad bin Abdul Wahhab, Ibn Taymiyyah, Ahlus-Sunnah, nánú Ahlus-Sunnah wal Jamā'ah, nánú kìnnìkan. Ṣùgbọ́n òun ló ń sọ. Ṣáàrí wọn ni ṣákìdá tẹ́fẹ́ píríṣì fáwa nìyẹn. Òun náà lè wọ́n píríṣì fáwọn ọmọ nínú ìdílé, ẹbí dàrú, kò sápẹ́lé. Nínú ilé kéwú kọ̀ọ̀kan, gbogbo àwọn ọmọ tó ń jáde ilé kéwú tí wọ́n respect àwọn àfáà wọn, tí wọ́n bá ti dọ́dọ̀ yín gba àkídà yín báyìí, wọ́n máa faṣọ ya mọ́ àfáà wọn lọ́rùn ni. Gbogbo mọ́sálásí àdúgbò ni ò kọjú sí kíbílà mọ́. Gbogbo àwọn àfáà àdúgbò ni wọ́n mọ kéwú mọ́. Gbogbo àwọn àfáà àdúgbò ni wọ́n dẹlẹ́bọ. Tabligh ò mẹ́sìn lọ́dọ̀ yín. Ṣíà ò mẹ́sìn lọ́dọ̀ yín. Kódà bẹ́ẹ̀ ródodo lọ́dọ̀ ẹ̀ nígbà. Kí ló dé tẹ́yìn náà tí wọ́n ń pín? Tó bá jẹ́ pé ẹ̀sìn gan-an ló mú lọ́kàn yín, kí ló tẹ̀ ń pín? Nígbà ní Sàlàfíà 1990, àwọn Sàlàfíà Amùkòkò, àwọn Sàlàfíà Ìkòròdú, Sàlàfíà kìnnìkan, ẹ̀ wá gbọ́ra yín, ẹ̀ wá ń búra yín, ẹ̀ ń ṣépè fúnra yín. Ọ̀dọ̀ yín náà láti rí Dr. ẹ lọ tú wọn ká, Dr. Shawama. Ọ̀dọ̀ yín náà. Ọ̀dọ̀ yín láti rẹ́ni tó sọ wípé bàbá àti ìyá Ànábì wà nù náà. Akóbidé. Dr. Akóbidé. Tóun náà sọ pé bàbá àti ìyá Ànábì wà nù náà. Ọ̀dọ̀ yín láti rẹ́ni tó sọ pé Ànábì jẹ gbèsè kú. Ṣé súnà tẹ́fẹ́ pàwà nìyẹn? Rárá o. Rárá o, àwọn onítẹ̀lé irú súnà bẹ́ẹ̀ o. Ọlọ́run ló júwe Ànábì fún wa pé laqad kāna lakum fī rasūlillāhi uswatun hasanah. Káànẹ́bí wá sọ pé bàbá òun àtìyá òun inú náà lọ́wọ́ àti wọ́n jú. Kìí ṣe irú wúsùwà tọ́lọ́run fi ròyìn Ànábì nù. Àwọn onígbà. Ànábì tó ní wàfáù. Débi wípé wọ́n fi sọ ní àlẹ́ àmín, irú ẹni bẹ́ẹ̀ ni ó jẹ gbèsè kú. Tó bá jẹ́ irú súnà tẹ́fẹ́ júwe fáwa nìyẹn, àwọn ò gbà. Tó bá jẹ́ irú súnà tẹ́ gbé wá tẹ́fẹ́ sọ máa. Àní Sàlàfíyà sẹ́, ẹ̀yin lẹ bà ìsìláàmù jẹ́ débi tó délé ni. Kọ́mọdé kó àrífín láwọn láti bó síbò. Ẹlòmíì yóò kọ̀ gbọ́rọ̀ ní alukọ̀ ni kò lè dákẹ́ Al-Qur'ani, kò lè dákẹ́ kankan.
yóò kọ̀ bẹ̀rẹ̀ yóò bọ́ sí mọ́sálásí àdúgbò wọn báyìí yóò kọ̀ bẹ̀rẹ̀ sí ní mẹ́ẹ̀ bú àwọn èèyàn mẹ́ẹ̀ sọ pé igbá kan ò dá àwo kan ò dá ó sì lé dárúkọ ránì ké. wọ́n máa kó ta nẹ́bì fún yín ẹ máa kó ti Ibn Taymiyyah ṣé Ibn Taymiyyah jọ ànẹ́bì lọ ni wọ́n máa kó ti alukurani fún yín ẹ máa kó ti Ibn Baz ṣó ó mọ alukurani jọ ànẹ́bì lọ ni. àfáàní Ibn Taymiyyah à ń sọ àfáàní Ibn Baz àfáàní Fawzani à ń sọ ṣé wọ́n ju ànẹ́bì lọ ṣé máa súnmu ni wọ́n ni tí wọ́n bá ní wọ́n sọ báyìí tán wá ní ọlọ́run mẹ́ sọ báyìí ànẹ́bì sọ báyìí gẹ́gẹ́ bí onílàákàyè tó bá sì jẹ́ pé ẹ̀sìn ń ní tayín lára ẹ bá gbé Al-Qur'ani kẹ́ gbé àdìsí lékè àwọn wọ̀nyí bó ti yé wọn mọ́ làwọn náà ṣe é hun ni wọ́n sì gbìyànjú ọlọ́run sì san wọ́n lẹ́sẹ̀ àmọ́ kẹ́ wá mú wọn wípé wọ́n wà infallible wọ́n lè ṣe mistake láti bó síbò àwọn nìkan làfáà lójú yín àwọn nìkan òun làfáà lọ́dọ̀ tí ọjọ́ tẹ́ bá fẹ́ tako àwọn ọmọ mẹ́kẹ́s àbẹ́fẹ́ tako àwọn oníṣúfì ẹ lè kó ti tíra Sheikh Adam àmọ́ṣẹ́ gba Sheikh Adam láàfáà ni tá a bá tẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ productivity náà productivity ẹ mú àfáà Ahlus Sunnah wal Jamaa mọ́tẹ̀jẹ́ ní àfáà Ahlus Sunnah wal Jamaa ẹ̀yìn yìí ẹ̀ tẹ́ iṣẹ́ Ahlus Sunnah láti bó ṣe bọ́ Ahlus Shaytan ní ẹ mú àfáà kan péré ẹ mú wá nínú gbogbo sàlàfíyà yín ní Nàìjíríà yìí láti bàtẹ́ ti bẹ̀rẹ̀ tí ẹ bá rá àwọn Sheikh Adam bí onísúnnà àwọn ẹlòmíràn ni àwọn Sheikh Adam ẹ lógà nìkan lọ́gbọ̀n wọn ṣàfọ̀ ní ṣẹ̀ríà kí ìbá ṣe pé orí rẹ nǹkan kan sí ọ nínú làákàyè èèyàn kọ́ mọ́sálásí ń kírun ń ṣe kútúbà ó ṣe tíra dáwà ó ṣe tíra sírọ̀ ó ṣe tíra hadith ó ṣe tíra tafsir kò ní rọ àfáà bẹ́ẹ̀ òun ṣàfọ̀ oníṣẹ̀ríà sórí pé ó yẹ kọ́kọ́ gbé ẹ lọ àrò kan náà tí wọ́n bá gbé ọ débẹ̀ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bẹ lọ́hùn fún ọ torí pé kò dájú pé rú rẹ lè rí ìrìn mọ́ man kana fi hazihi a'ma wa huwa fil akhirati a'ma tó bá rí irú Sheikh Adam yẹn bí àfáìsìn tó rí Sheikh Adam bí àfá oníṣẹ̀ríà tó rí Sheikh Adam bí àfá tó mọ fíkì tó mọ hadith nǹkan sí ọ. mo wá challenge nínú ilẹ̀ Yorùbá yìí ní South West ẹ mú àfáà sàlàfíyà kan tó ṣe kọ́tà mẹ́jẹ̀ ń sọ wípé kọ́tà gan tó ṣe 1/3 nǹkan tí Sheikh Adam ṣe àbí tó ṣe kọ́tà nǹkan tí Sheikh Adam ṣe mú jáde. sàlàfíyà igbá kan àwo kan ẹ mú àfáà kan ṣe nínú gbogbo àwọn sàlàfí yìí àfáà kan péré tó ní production tó dẹ̀ wà productive tó Sheikh Adam Abdullahi Al-Ilory. ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ sàlàfíà yín ọjọ́ ti pẹ́ díẹ̀ àbí ẹ mú jáde ẹ rí Sheikh Adam bí reference rí ẹ ṣe wáàsí rí tẹ̀lé Sheikh Adam àyàfi ọjọ́ tẹ́ ẹ bá fẹ́ ṣe wáàsí against onísúfì kan Sheikh Adam ò dẹ̀ ṣàbòsí tí Sheikh Adam bá rí ohun tó lé torí kò síbi tí ò sí gbùlúwù kò sí ibi tí ò ṣàṣejù tí Sheikh Adam bá rí lọ́dọ̀ onísúfì wọ́n sọ tó bá rí lọ́dọ̀ ẹ̀yin sálàfí wọ́n sọ tó bá rí lọ́dọ̀ ṣíà wọ́n sọ kò síbi tí Sheikh Adam ò ti ń sọ tó àfà international ní Sheikh Adam yìí ṣàfà Nàìjíríà àfà àtẹnu ẹ tọrọ ń ta tó ẹnu ẹ tọrọ ń lé ó tó ń ta lóní Sheikh Adam. tẹ bá rá àwọn tí wọ́n kójọ tó ń ṣàṣàlátù náà àṣàlátù ò dá ìgbà kan àwo kan alcohol tẹ́ ń kójọ ní Thursday ẹ mú àdìsí tá nẹ́bí ní Thursday ni ẹ máa kójọ ẹ máa ṣe alcohol wa alcohol tẹ́ ẹ máa ń ṣe Sunday àwọn míì wọ́n máa ń ṣe lọ́sẹ̀ méjì àwọn ẹlòmíì wọ́n máa ń ṣe ní ẹ̀ẹ̀kan lóṣù ẹ mú bí tá nẹ́bí ti ní ẹ máa ṣe alcohol ọ̀sẹ̀ méjì wá lọ́jọ́ Sunday ẹ mú bí tá nẹ́bí ti ní ẹ máa ṣe alcohol ẹ̀ẹ̀kan lóṣù lọ́jọ́ Sunday ẹ mú wá alcohol ní oyè tẹ́ ẹ máa ń ṣe ẹ mú bí tá nẹ́bí ti sọ pé tó bá ti di December o òun ní kẹ́ ẹ máa ṣe alcohol bídíà ló kún ara ti yín náà kúlù bid'atin dọ̀lẹ́ẹ̀lá a jẹ́ pé orí dọ̀láàlù lẹ́wà wa kullu dalalatin fin nar ọmọ ẹ̀nẹ́ nìyí báwọn ẹ fẹ́ tako gbogbo èèyàn tún gbọ́
èmi èso ní súfì mo ṣe tìjàníyà mo ṣe kọ̀dìríyà mo ṣe nàṣàbàdíyà kò sí kankan mùsùlùmí ni mí mo ò sì ní pírọ́blẹ́mù pẹ̀lú àwọn onísúfì mo ò ní pírọ́blẹ́mù pẹ̀lú àwọn onísúfì bàbá tó bí mi àgbà onísúfì ni kódà tìjàníyà ni bàbá mi ò dẹ̀ kọ̀mpẹ́ẹ̀lì mi pé dandandandan kí n ṣe súfì mo sì rí pójú ọ̀nà ló wà mo sì mọ̀ wípé ojú ọ̀nà ló wà àmọ́ kéèyàn sọ pé wọ́n gbọ́wọ́ lọ́wọ́ ṣéèkù kan tán ṣe gbá tí wọ́n ṣàwò láwọn nǹkan tá à ń rí yìí lára àwọn onísúfì míì tí ń lé òun mo ṣe jókòó ibẹ̀ téèyàn mẹ́wàá fẹ́ takò àwọn èèyàn níbi àwọn nǹkan míì téèyàn ó rí mo ṣe jókòó mi pé yìí tọ́lọ́run ṣe fún wa yìí náà fa'amma bi ni'mati rabbika fahaddith àṣejù wà lọ́dọ̀ àwọn onísúfì náà mo sì ti sọ láìmọye ìgbà tí ẹ máa ní sọ̀látùl fátì ó ju Al-Qur'ani lọ gbogbo yìí náà àṣejù sọ̀látùl fátì ó ṣe ju Al-Qur'ani lọ ẹni bá ké sọ̀látùl fátì kan ó ti ń ṣe sọ̀látùl fátì kan ó ti ń ṣe déédéé bíi Al-Qur'ani méjì bí kìíní kan gbogbo yìí náà àsọlé àṣejù ni mo ti sọ láìmọye ìgbà àmọ́ ti yín yìí ilé ìwà burú jáì yìí tẹ́ sọ yìí nítorí èèyàn ṣe súfí ó wá kú kò lẹ́tọ̀ọ́ sàdúrà lọ́dọ̀ mùsùlùmí àfáà tó sọ yìí àfáà tó wà ń lọrin àfáà ní kìíní lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run o kó o sì jáde kó ṣàtúnṣe ọ̀rọ̀ tó sọ yìí o torí ọ̀rọ̀ tí ń cause division tó lè cause division láàrin àwọn mùsùlùmí bàbá ẹlòmíì ó kù kò ní débẹ̀ wọ́n ní kí ló dé bàbá òun nítorí wọn ṣe sàlàfíà àwọn ò lè kírun síbẹ̀ irú ẹ̀tẹ̀ tí ń ṣẹlẹ̀ láyé ẹ bẹ̀rù Ọlọ́run o Islam ẹ ṣe ẹ̀sìn bàbá ẹnìkan o ẹ̀sìn Ọlọ́run ni o ànábì ló fi rán o onísúfí kú kọ́mẹ́lẹ̀ ìṣàdúrà kí ló dé kí ni nǹkan tó ń ṣe ṣé kìí ṣe ṣàhádà wípé ṣàhádà tó an la ilaha illallah olówó àánú àkídà rẹ ni ṣé kò gba ànábì ló jíṣẹ́ mẹ́ni ṣé kò gba Al-Qur'ani ní tírà Ọlọ́run mẹ́ni ṣáàjọ mẹ́ kọjú sí kíbílà ni ṣé kò mẹ́ gba Ramadan ni ṣé kò mẹ́ lọ hajj ni ẹ sì bẹ̀rù Ọlọ́run lórí ṣúhúrà yìí náà ẹ ṣàfihàn kọ́mọ̀ yín pé sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ sì jáwọn bàbá wa ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ kán gbé arákùnrin yìí kan interview ẹ̀ ni pé kí ló mean because kí ìjọba náà mẹ́ gbọ́ ìjọba Federal Republic of Nigeria ẹ mẹ́ gbọ́ torí nǹkan yìí ìjẹ̀sìn ní padà dálẹ̀ o àwọn Salafiyya group yìí náà àwọn ni wọ́n lọ bá wọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n jọ bẹ̀rẹ̀ problem àwọn ni wọ́n bú àwọn kìrìsìtẹ́nì ẹ fi oníkálukú lẹ́mọ̀ náà ẹ̀yin lọ́lọ́run ni ṣẹ́yìn lọ́lọ́run tó fẹ́ dájọ́ ni bẹ́ẹ̀ bá ti wí títí ní kẹ́ ẹ wí tí wọ́n bá gbà ẹ má compel anybody la ikraha fi ddin qad tabayyana ar-rushdu min al-ghayy faman yakfur bit-taghut wa yu'min billah faqad istamsaka bil-'urwati al-wuthqa la infisama laha wallahu sami'un 'alim ẹ̀yin lọ́lọ́run ni kí ló dé ń jáwé kí ló dé ẹ wá rí náà tẹ̀ rí iná òun tẹ̀ ha ẹ̀yin oníná ẹ rí náà òun ha fẹ́ ní òní ìmọ̀ mùsùlùmí lẹ̀ ń ha náà fún mùsùlùmí lẹ̀ ń ha sẹ̀tífíkẹ́ẹ̀tì kèfèrí fún mùsùlùmí lẹ̀ ń ha sẹ̀tífíkẹ́ẹ̀tì ẹ bẹ̀rù Ọlọ́run o gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ jẹ́ ẹ̀yin àìmọ̀ ẹ̀sìn gbogbo ẹ̀yin àfa ẹ̀sìn ẹ dìde arákùnrin tó wà ń lọrin yìí tí ń sọ̀sọ́kúsọ yìí ọ̀rọ̀ yìí ó padà débi wípé bóníkálukú yín náà bá jáde láyé àwọn èèyàn máa fi pè ránṣẹ́ ní o irú ẹ̀ láti ń rí yìí o àwọn mùsùlùmí ló ń kú yìí tí gbogbo ní súfí gbogbo mùsùlùmí ayé àtẹ ẹ̀mọ̀ súfí yàtọ̀ sí ẹni tí èyí ṣe súfí àmọ́ sálábẹ́ àmọ́ nǹkan kan gbogbo ni wọ́n ṣàdúrà fáfá lùkùmẹ́ nìyẹn kéèyàn kan wá sọ yìí pé tí onísúfí bá kú wọn lẹ́tọ̀ọ́ kan ṣàdúrà tí wọn bá ti ṣàdúrà ó yẹ kẹ́ mọ̀ pé dídú ẹ̀ ni wọ́n máa ṣe o ẹ tètè dìde sọ̀rọ̀ yìí kó tó kẹnu jù báyìí lọ kó má di pé tó bá dọ̀la àwọn wọ̀nyí ni wọ́n padà wọ́n máa ṣépè fún yín o àwọn alákatakítí yìí ẹ tètè pè wọ́n àwọn àgbárí náà wà nù wọn o wàláhì àwọn àgbárí wọ́n wà nù wọn irú wọn ni Dr. Ashraf èèyàn dáadáa ni bàbá yẹn sì máa ń yóò la òdodo mẹ́lẹ̀ yóò sọ tòótọ́ àfáà wa tí wọ́n ṣẹ́rí padà yìí náà níbi gùlúwù àwọn náà
àṣà dúdú wọn pọ̀ tẹ́lẹ̀. òun ni àfáwà ìmọ̀ràn ní ẹlẹ́à àwọn náà padà balance ẹ̀ wọ́n rí i pé bí àwa ò gba ọ̀pọ̀lọpọ̀ àwọn fatiwa líle kókó yìí wọ́n sì sọ́nà àwọn wáàsí wọn wípé àwọn kan sọ wípé àwọn ṣe àwọn wa ní kí lẹ́sẹ̀ táwọn ṣe wọn nígbà tó rẹ Mudirul Markaz àwọn kí wọn àwọn ṣàdúrà fún wọn wípé wọ́n lẹ́sẹ̀ táwọn ṣe nù. táwọn bá lè mẹ́ẹ̀ kí Mudirul Markaz pẹ̀lú bí wọ́n ṣe mẹ́ wípé bàbá yẹn kò sí lórí mọ́níhájì sàlàfíà wọn a jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ tí mùsùlùmí tó bá ń ṣe tasawuf tó bá jáde láyé yóò ṣàdúrà fún. wọ́n sì ń ṣàdúrà fún bàbá wọn dáadáa. bàbá wọn yẹn sì ṣe sálàfì. ó dá wa lójú wípé àwọn náà ò lè sínú mọ́níhájì àwọn ẹtú wọn káyì. ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ bẹ̀rù Ọlọ́run. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ونسعد الله سبحان ربك رب العزة عما يصفون. سلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم.